Ẹ káalẹ́, sí àlàáfíà lẹ́wà, ẹ kú àtàárọ̀. Ìkéde pàtàkì fún gbogbo ènìyàn àti ọkùnrin àti obìnrin. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọba Solomoni, ọba àgbáyé wa, wípé ó jẹ́ olóòótọ́ ènìyàn. A dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó máa wádìí kan dájú ká tó máa sọ. Ẹ gbọ́ orúkọ àwọn àìsàn wọ̀nyí. Ìwọ tí o bá ní irú ẹ̀ ní Nàìjíríà bí lókè òkun, a ti mọ àwọn tó lè ṣe, àti gẹ́ẹ̀tì àwọn tó mọ̀ ń pa ẹ̀ tó ń dẹ̀ ń ṣe, tá a dẹ̀ ti confirm ẹ̀. Ẹ gbọ́ àwọn àìsàn yẹn. Diabetes tí ẹ ń pè ní ìtọ̀ ṣúgà. Eléyìí sáré lọ wò wá ní o. Ó pẹ́ ju ọ̀sẹ̀ méjì, o ò gbúròó ẹ̀ mọ́. Ọ̀sẹ̀ méjì. Ìtọ̀ ṣúgà. Ìsétọ̀, bóyá o ò rí tọ̀tọ̀. Òpá tó máa wú sí ẹpọ̀n ọkùnrin yẹn, iṣẹ́ ẹ̀ ti wà. Ẹ̀jẹ̀ ríru, hypertension, ilé tí wọ́n máa sọ pé VP ẹ̀ high yẹn, àwa máa ń kí ọ. Arọmọléegun, iṣẹ́ ẹ̀ ti wà ńlẹ̀. Mọ́kólé, tí okó ẹ̀ bá ti kó pátápátá, but o gbọ́dọ̀ make sure pé o ti dóbò rí. Tó bá ti dóbò rí, okó yẹn wá kú, àwa ní nǹkan tá lè fi jí okó yẹn padà. So àwọn iṣẹ́ tí ó sì wà ńlẹ̀ for now ni eléyìí tó bá rí wípé ó ṣe ẹ́ nínú nǹkan tí mo kà sílẹ̀ yìí, DM ọba Solomoni ní WhatsApp number. A bá gba iṣẹ́ yẹn àsẹ̀ǹdì ẹ̀ sí ẹ. So bó ṣe rí nìyẹn. Eléyìí tí bá wá sẹ̀ǹdì fún ẹ tó bá ti ṣiṣẹ́ tí mo rán, gbowó ẹ padà lọ́wọ́ mi. WhatsApp number mi rèé o. 081 34 27 67 56. 081 34 27 67 56. So only voice message. Èmi ò kí máa ráyè gbé call o. Wàá kàn drop voice message. God bless you. Ní orúkọ Jésù. Ní orúkọ Ọbàtálá, mistake ni. Ní orúkọ Ọbàtálá, ọba adẹ́dàá, ọba àṣẹ̀dá kò ní fa àìsàn ṣe wá o. Thank you very much.